ẹ̀lẹ́ gbogbo eléyìí ní bẹ̀rẹ̀ ìrìn àjò àwọn ọmọ mi wá sí ìlú UK. A rí wípé bàbá wọn lọlé láti lọ kó wọn ibi báyìí, wọn mọ̀ kó bàbá wọn wà around. Wẹ́rẹ́ ló yọ sí wọn, wọ́n sọ pé dádì. Eléyìí jẹ́ ìyàlẹ́nu fún wọn lọ́pọ̀lọpọ̀ nítorí wípé wọn ò retí bàbá wọn. Ní ọ̀pọ̀ ìgbà ní ọjọ́ tí bàbá wọn wà ní ibi báyìí ló ti pè wọ́n lórí fóònù tó ti sọ̀rọ̀ láì mọ̀ wípé bàbá wọn wà ní ìtòsí. Wọ́n sọ wípé bàbá wa a miss yín lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó pé ọjọ́ oṣù mẹ́jọ tí a ti rí yín gbẹ̀yìn. Inú wọn sì dùn, inú bàbá wọn náà ó sì dùn pẹ̀lú wípé òun rí àwọn ọmọ yìí ní ayọ̀ àtàlàáfíà. A wá rí wípé bàbá kó wọn láti lọ gẹrun wọn kí àwọn ọmọ yìí kí wọ́n bá lè rí dáadáa. Níbí bàá rí wípé wọ́n assist wọn lọ síbi airport, wọ́n sì jókòó láti ya àwòrán fún ìgbà díẹ̀. Níbí bàá alákọ̀ọ́kọ́ ní eléyìí tí wọ́n máa rí ọkọ̀ òfurufú. Inú wọn sì dùn, wọ́n rí wípé ọkọ̀ òfurufú mà lélẹ́yìí tóòtọ́. A sì rí wípé àwọn ọmọ yìí sọ wípé a ó wọ ọkọ̀ òfurufú fún ìgbà àkọ́kọ́. Inú wọn dùn nítorí wípé Qatar Airways òun ni àwọn ọmọ yìí wọ̀. Nígbà tí wọ́n dénú ọkọ̀ òfurufú, Qatar ó tọ́jú àwọn ọmọ yìí gidi gan ni. A sì rí àánú níbí báyìí níbi tí ó ti ń dúpẹ́ tó ń gbàdúrà fún oúnjẹ tí wọ́n fún. Qatar fún wọn ní oúnjẹ oríṣiríṣi, wọ́n sì fún wọn ní àwọn ohun tí ọmọdé fi ń ṣeré, èyí tí wọ́n kó sínú àpò tí à ń gbé dání, ìyẹn handbag. Wọ́n kó síbẹ̀ fún wọn láti fi ṣeré. Kọ́lọ̀ wà ń bẹ̀, pẹ́ńsù wà ń bẹ̀, nǹkan oríṣiríṣi ni wọ́n fún àwọn ọmọdé. Wọ́n tọ́jú wọn ní tòótọ́, èyí tí kò jẹ́ kí bàbá wọn mọ àlá. Lẹ́yìn ìgbà tí wọ́n jẹun tán, wọ́n wá wò pé òkè, ẹ jẹ́ ká wo àwòrán. Nígbà tí a ti jẹun tán, ìgbà tó jẹ́ wípé okunú òun la fi ń gbé tìta. Wọ́n wo àwòrán oríṣiríṣi èyí tó tọ́ fún ọjọ́ orí ọmọdé. Lẹ́yìn àwòrán yìí, wọ́n wá àwòrán, wọ́n sì wá sùn. Nígbà tí wọ́n máa fi dé Qatar, ó ti rẹ̀ wọ́n. Àmọ́ ju bẹ́ẹ̀ lọ, wọ́n rí wípé àwọn yìí ṣeré káàkiri. Níbí báyìí inú wọn dùn lọ́pọ̀lọpọ̀ nítorí pé àwọn ohun tí wọ́n rí, wọ́n rí fún ìgbà àkọ́kọ́. Inú bàbá wọn náà sì dùn pẹ̀lú wípé àwọn ọmọ yìí òun ní oore ọ̀fẹ́ láti wà pẹ̀lú wọn, láti wá kó wọn. Aṣọ tí wọ́n wọ̀ yìí òun náà ni AMC Culture. Àwọn ni wọ́n rán aṣọ yìí fún àtòkè àtilẹ̀. Aṣọ tí ó sì dára pẹ̀lú ni. Inú àwọn ọmọ yìí ó dùn lọ́pọ̀lọpọ̀. Ẹ̀bùn ni wọ́n á nìyẹn tó ń sọ wípé ṣé òun rẹwà? Bàbá rẹ̀ sì sọ wípé ó rẹwà. Níbí báyìí wọ́n ti ń bọ̀ ní Glasgow, níbi tí èmi náà ti gbé ara nílé láti lọ bá wọn. A rí wípé wọ́n ya àwòrán. Níbí èmi wà nínú mọ́tò nítorí pé ọkọ̀ mi ti ń fà sí wọn. Mo lọ bá wọn ní Glasgow Airport, bó tilẹ̀ jẹ́ wípé mo mà àsìkò tó máa dé, àmọ́ nítorí pé ojú mi wà lọ́nà, mo ṣáà jókòó síbẹ̀. Mo jókòó fún bíi wákàtí 3. Mo ń dúró dè wọ́n. Mo wò pé ìdúró èyí tí ó dára náà ni. Wẹ́rẹ́ ni wọ́n bá yọ sí mi láti ọ̀kan. Mo wò wípé àwọn ọmọ mi rèé, àwọn ọmọ yìí leléyìí láti oṣù yìí. Inú mi sì dùn lọ́pọ̀lọpọ̀. Àwọn náà bí wọ́n ṣe rí mi lọ́ọ̀kan báyìí ni wọ́n sọ wípé ìyá wa rèé o, ìyá wa láti oṣù mẹ́jọ. Wọ́n sọ pé mọ́mì, a sì dì mọ́ ara wa. Inú gbogbo wa dùn nítorí pé a ríra wa lẹ́ẹ̀kan sí. Àwọn ọmọ yìí wọn kì í pẹ́ dàgbà o. N kò wò pé lọ́jọ́ wo síjọ́ wo lẹ ti sáré ga tẹ́lẹ̀ yìí. Inú mi sì dùn lọ́pọ̀lọpọ̀. Ẹ keep up pẹ̀lú mi láti mọ nǹkan tó ṣẹlẹ̀. Títílọpẹ́ ló ń sọ̀rọ̀.